A kú dédé àsìkò yìí, yóò dára fún wa lágbára Ọlọ́run, àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti kànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ Ẹtì, ọjọ́ Jímọ̀, ọjọ́ 16 nínú oṣù kejì ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbọ́ ìròyìn múlẹ̀kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà. Tá a bá parí padà dé, ìròyìn fẹ́lifẹ́li yóò máa ti sọ́wọ́ wájú. Ẹ kú ìkàlẹ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lójúnà láti lè kápá ètò ààbò eléyìí tó mẹ́hẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu nínú ọ̀sẹ̀ tá a wà yìí ní bàbá òun pẹ̀lú àwọn gómìnà tó fi mọ́ àwọn tí wọ́n ní ṣe nínú ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ yìí ni wọ́n ti jókòó yí tábìlì pò, ni wọ́n ti jókòó tí wọ́n sì foríkorí fi kùlùkù níbi tí wọ́n ti forí kòkò sọ́dún wípé ó tó gẹ́ ò, alùbàtà kan kì í dá orin mọ́. Wọ́n ní ní báyìí wọn yóò ṣe àgbékalẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ tá a mọ̀ sí state police lójúnà láti túbọ̀ ṣe ìrànwọ́ fún àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù kí ètò ààbò nígun mẹ́rin tó gbé orílẹ̀-èdè Nàìjíríà dúró kó lè fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ìpàdé ọ̀hún tó ní pàjáwìrì alátìlẹ̀kùn mọ́rí gbẹngbẹng ṣe ò, èyí tó wáyé nínú ọjọ́rú àti ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tá a wà yìí nílọ̀ ọba nílùú Àbújá, níbi tá a ti rí ààrẹ Tinubu, àwọn gómìnà, bákan náà igbákejì ààrẹ Kasim Shettima àti alákòóso fún olúlo orílẹ̀-èdè wa Nàìjíríà Nyesom Wike. Níbi tí ìpàdé ọ̀hún ti wáyé, níbi ibẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ wípé ní báyìí ó ti tó gẹ́ ò, alùbàtà kan kì í dá orin. Wọ́n ní àsìkò rèé ò tọwọ́ pálábá àwọn agbésùmọ̀mí, àwọn alókòlóhùn kígbe, àwọn tí wọ́n dìhà ogun mọ́ra tó fi mọ́ àwọn ajínigbé ò, wípé àsìkò rèé ò tí ọwọ́ yóò tẹ gbogbo wọn, tí wọ́n yóò sì tẹ ọwọ́ wọn baṣọ ò nígbà tí wọ́n bá ṣe ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀, àwọn tí ó máa lọ sí woro, kọ̀rọ̀ sí kọ̀rọ̀, ìletò sí ìletò tí wọ́n máa tọ́jú bọlé ò láti mú àwọn kọ̀lọ̀ sí elétí ikún jáde fàlẹ́ ìjọba lọ́wọ́ kí wọ́n sì fìyà jẹ wọ́n ò. Nínú ìpàdé ọ̀hún tó wá wáyé lánàá ò, níbi àṣekágbá rẹ̀ láti rí igbákejì ààrẹ ilẹ̀ yìí Kasim Shettima, alákòóso fún olúlo orílẹ̀-èdè wa Nàìjíríà Nyesom Wike àti àwọn lẹ́nulọ́rọ̀ nínú ètò ààbò, níbi tí wọ́n ti sọ̀rọ̀ ọ̀hún léde lẹ́yìn ìpàdé náà wípé ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu ti fọwọ́ sí ò láti jẹ́ kí wọ́n dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀. Bákan náà gbogbo ohun tó tọ́ àti ohun tó yẹ láti ṣe fún àwọn ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún kí wọ́n lè ró wọn lágbára, kí wọ́n lè ní ànító àníṣẹ́kù agbára láti kojú ìṣòro èyíkéyìí tó bá fẹ́ kojú wọn lásìkò tí wọ́n bá bẹ̀ lẹ́nu iṣẹ́. Lórí ìyàn eléyìí tó ń bá orílẹ̀-èdè wa Nàìjíríà fíra lọ́wọ́ báyìí o, ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìbárà ìlú sọ̀rọ̀ àti ìpolongo sí igbákejì ààrẹ tẹ́lẹ̀ ní tó tún jẹ́ ọmọye tó díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìbò àwọn ààrẹ èyí tó wáyé lọ́dún tó kọjá Àtíkù Abubakar, eyín ọ̀gbẹ́ni Frank Shuaibu, òun mà ló ti sọ̀rọ̀ báyìí o wípé pẹ̀lú bí ebi ti ń pa àwọn ọmọ ilẹ̀ yìí, ó ní ká má parọ́ tanra wa o. Ó ní pẹ̀lú ètò ìṣèjọba Tinubu àti àjàgà ebi tó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra, ó ló dàbí ẹni wípé àrá rọ bọ́ǹbù lọ́wọ́ ni o. Ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí ẹgbẹ́ òṣèlú APC lábẹ́ ààrẹ àná Muhammadu Buhari wọ́n ti bà ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ o. Ó ní níbẹ̀ ni wọ́n ti ń kọrin késekése láláìmọ̀ wípé kàsàkàsà ti ṣe ọba késekése o. Òun ni Bọ́lá Ahmed Tinubu. Ó ní lásìkò tí Tinubu tó ti gba ètò agbára gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí ní eku ò ti ké bí eku, ẹyẹ ò sì ké bí ẹyẹ, bẹ́ẹ̀ ni ọmọ èèyàn fọhùn dáadáa mọ́ o. Ó ní nípa ìdí èyí olóhun yóò rọ Bọ́lá Ahmed Tinubu láti gbájúmọ́ bí nǹkan yóò ṣe dẹrùn, tí oúnjẹ yóò wálẹ̀, tí ohun gbogbo yóò di ìtura fún àwọn ọmọ Nàìjíríà.
Ṣùáìbù tó sọ̀rọ̀ náà nílùú Àbújá lásìkò tó ń fi ọ̀rọ̀ wa lẹ́nu wò ojú ìwòye rẹ̀ sí ètò ìṣèjọba Tinubu. Ó ní ká má parọ́ tanra wa. Ó ní àṣìṣe gbáà ló jẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti yan Tinubu gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún tó kọjá. Ó ní láti ìgbà tó ti débẹ̀ lóhun gbogbo ti rọrùn mọ́. Ṣùáìbù tó wá ṣe àpẹẹrẹ ètò ìṣèjọba Tinubu pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ọ̀rọ̀ Bọ́lá Ahmed Tinubu ó dàbí àwọn nọ́ọ̀sìpírì eyín àwọn nọ́ọ̀sì àbí àwọn dókítà tó jẹ́ pé wọn ò mọ̀ nípa iṣẹ́ tí wọ́n ń ṣe tí wọ́n ń pè ní quack doctor kí wọ́n gbà wọ́n síbi iṣẹ́ tí wọ́n sì ní kírúfẹ́ àwọn dókítà bẹ́ẹ̀ kí wọ́n wá tọ́jú ẹni tó ní ìpèníjà àìlera ara. Oníṣẹ́ mọ̀ wípé àràrọ̀ bọ́ǹbù lọ́wọ́ ni. Ó ní wọn yóò dákún nǹkan tó ń ṣe wọn ní kódà gan wọn ní quack doctor yìí ó ṣekú pànìyàn ó yára pa èèyàn ju àìsàn eléyìí tó ń ṣe ènìyàn lọ. Ó ní bí ọ̀rọ̀ Tinubu ti rí pẹ̀lú ètò ìṣèjọba rẹ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà nù. Ó ní Tinubu ó ní kò kójú òṣùwọ̀n láti jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí ṣùgbọ́n kàkà kó gbájúmọ́ iṣẹ́ ó ní àwáwí ló ń wá kiri lórí ètò ìṣèjọba Muhammadu Buhari tàná. Ó ní gbogbo nǹkan wọ̀nyí kò lè ran Tinubu lọ́wọ́ láì jẹ́ wípé wọn ò mọra wọn tẹ́lẹ̀. Ó ní bá a bá sì wò dáadáa Tinubu tó jẹ́ ààrẹ lọ́wọ́ báyìí àti Buhari tó gbé ètò ìṣèjọba fún ó ní ọmọ ẹgbẹ́ òṣèlú APC kan náà ni wọ́n tó túmọ̀ sí wípé àwáwí ni Tinubu ń wí kiri lórí bóun ò bá owó kankan nínú àpò ìṣúná owó orílẹ̀-èdè Nàìjíríà. Orin tó kọ fún ni pé ṣèyí tó ṣe ọ̀rẹ́ ọjọ́ ń lọ ohun tó bá ṣe làóròyìn. Orin tí Ṣùáìbù tó kọ fún Tinubu nù kí Tinubu gbájúmọ́ bí ìtura yóò ṣe dé bá orílẹ̀-èdè Nàìjíríà kó fi ẹjọ́ wẹ́wẹ́ sílẹ̀ kó ṣohun tí ó ṣe lásìkò. Lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ṣe àfihàn àti ìkéde àwọn oníṣẹ́ ibi méje kan èyí tó jẹ́ wípé wọ́n bá ẹ̀yà ara ènìyàn lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún tí wọ́n lò fún ètùtù ọlà tá a mọ̀ sí oṣólẹ̀ tó ń ti ògùn owó. Gẹ́gẹ́ bí alámòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni CP Abíọ́dún Alámùtù eléyìí tó fi ọ̀rọ̀ ọ̀hún léde lólúléeṣẹ́ ọlọ́pàá èyí tó wà ní Eléwéran nílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ògùn lásìkò tó ń jábọ̀ fún àwọn akọ̀ròyìn iṣẹ́ takuntakun tí àwọn ọlọ́pàá pàápàá jù iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní Onípàànù ní agbègbè ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn tí wọ́n ṣe lójúnà bí wọ́n ṣe mú àwọn méje oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n sì bá ẹ̀yà ara ènìyàn eléyìí tí wọ́n ti ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n kó sínú gálọ̀nù. Bákan náà orí ènìyàn àti àwọn ohun tó ní ṣe pẹ̀lú ara ènìyàn lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún. Gẹ́gẹ́ bí Alámùtù ti sọ di mímọ̀ ó ní èyí wáyé lẹ́yìn tí wọ́n ṣe ẹ̀sùn kan tí wọ́n fi lọ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní agbègbè Onípàànù ní ìjọba ìbílẹ̀ Adó-Odò Ọ̀tà wípé wọ́n ń wá ọmọ léjeléje obìnrin kan èyí tó tẹ̀lé ọ̀rẹ́kùnrin rẹ̀ kúrò nílé láti nǹkan bí ọjọ́ karùn-ún nínú oṣù kejì ọdún tá a wà yìí tí wọn kò sì tí ì rí ọmọ náà. Wọ́n ní èyí ló mú àwọn ọlọ́pàá tẹ̀sẹ̀ bọ ìwádìí kó tó di pé wọ́n kófìrí àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n sì sọ wípé nínú ìwádìí tí wọ́n ṣe fi hàn wípé wọ́n lọ́wọ́ nínú ikú ọmọdébìnrin ọ̀hún èyí tí wọ́n ní wọ́n ṣekú pa tó tẹ̀lé ọ̀rẹ́kùnrin rẹ̀ lọ láti ìgbà náà tí ẹ̀rọ alágbèéká ọmọdébìnrin ọ̀hún ò sí lọ débi tí wọ́n mọ̀ bí tí ó wà kó tó di wípé àṣírí àwọn oníṣẹ́ ibi ọ̀hún ó tú lára àwọn èèyàn rèé. Nínú àwọn méje náà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn fi orúkọ díẹ̀ síta nínú wọn láti rí Moses Abídèmí, bákan náà Olúwọlé Monday, bákan náà la rí Prophet Peter Akínwùmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára àwọn ènìyàn ọ̀hún. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti kó àwọn ènìyàn méjèèjì ọ̀hún sí gbàgà bẹ́ẹ̀ sì rèé ìwádìí ṣì ń tẹ̀síwájú láti mọ àwọn ènìyàn tí wọ́n jọ ń so pàpàpọ̀ tí wọ́n ṣiṣẹ́ ibi ọ̀hún. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n ní ó gbomijé lójú àwọn ènìyàn pẹ̀lú àwọn ohun búburú tí wọ́n ká mọ́ àwọn ènìyàn ọ̀hún lọ́wọ́. Ẹ̀wẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn bákan náà ni wọ́n ti sọ di mímọ̀ wípé wọ́n ti rọ́wọ́ tó arákùnrin kan èyí tí orúkọ rẹ̀ jẹ́ Kọ́láwọlé Akínsànyà
eléyìí tó na àwọn ènìyàn kan èyí tí wọ́n jọ ń gbé ní àdúgbò tó na arákùnrin ọ̀hún títí tí ẹ̀mí fi bọ́ lára arákùnrin náà eléyìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Lukman Ajibola o. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde láti ẹnu èèyàn kan ó ṣojú mi kòró èyí tó ní kí wọ́n ṣe ìwélé orúkọ ọ̀hún fún ààbò sọ di mímọ̀ fún akọ̀ròyìn iléeṣẹ́ ìròyìn Feli-feli TV wípé ọjọ́ burúkú èṣù gbómímù ó ní ọ̀gbẹ́ni Lukman Ajibola o òun ló ń sin ewúrẹ́ kan tí ewúrẹ́ rẹ̀ tó sì wọ inú ọgbà Kọ́láwọlé Akínsànyà láti lọ rèé jẹ iṣu rẹ̀ èyí tó sá sí ìta nínú ọgbà Akínsànyà. Wọ́n ní nǹkan wọ̀nyí ní ọ̀gbẹ́ni Kọ́láwọlé Akínsànyà lórí o tí inú sì bí tó fi lu ewúrẹ́ náà títí tí ewúrẹ́ ọ̀hún fi kú èyí tó mú inú bí Ajíbọ́lá tó ní ewúrẹ́ láti lọ rèé gbé iná ìjà kó ọ̀gbẹ́ni Akínsànyà lójú o. Wọ́n ní nínú ọ̀rọ̀ yìí ní ọ̀rọ̀ ń búrẹ́kẹ̀ èyí tó fà á kí ọ̀gbẹ́ni Akínsànyà kó pe àwọn jàǹdùkú ẹgbẹ́ rẹ̀ bíi mẹ́ta mọ́ra tí wọ́n fi di mẹ́rin èyí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní da ọwọ́ bo ọ̀gbẹ́ni Ajíbọ́lá tí wọ́n nà títí tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀. Wọ́n na ewúrẹ́ pa wọ́n tún na ẹni tó ní ewúrẹ́ náà títí àwọn méjèèjì tí wọ́n di èrò ọ̀run o. Wọ́n ní ọ̀rọ̀ wọ̀nyí o ni wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí èyí tó fà á kí iléeṣẹ́ ọlọ́pàá agbègbè ọ̀hún èyí tó ń bẹ ní agbègbè Ilẹ̀pa ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn kí wọ́n ta mọ́ra o. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún sì ṣẹlẹ̀ ní agbègbè Ilẹ̀pa ní tòsí Oníalé ní ìjọba ìbílẹ̀ Ifọ̀ ní ìpínlẹ̀ Ògùn. Ní báyìí ọwọ́ ti tẹ ọ̀gbẹ́ni Kọ́láwọlé Akínsànyà ní ìgbà tí àwọn mẹ́ta jàǹdùkú tó pè mọ́ra tí àwọn ti na pápá bora o lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó na Lukman Ajibola tí wọ́n nà títí tó fi gbèkuru jẹ lọ́wọ́ ẹbọra. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òǹkọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Ahmed Ọlọ́ládé tí gbogbo èèyàn mọ̀ sí Ọlọ́ládémi Àṣàkẹ́ oníròyìn ti gbé bóde o wípé òun ní akọrin takasùfé ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ṣe dáadáa jù lọ́dún 2023 eléyìí tó jẹ́ wípé nínú àwọn orin èyí tí àwọn ènìyàn gbọ́ lórí ìkànnì àwọn ìgbọ́ orin tó jẹ́ ti ayélujára o wọ́n ní ti Àṣàkẹ́ òun ló pọ̀ jù tó sì mú òkè jù fún ọdún 2023 gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lọ́wọ́ àwọn tí wọ́n ṣe ìṣàkóso lórí bí àwọn ènìyàn ṣe ń gbọ́ orin lórí àwọn ìkànnì tí wọ́n ti ń gbọ́ orin tó jẹ́ ti ayélujára tá a mọ̀ sí online báyìí. Iléeṣẹ́ ọ̀hún tó fi ọ̀rọ̀ ọ̀hún léde lásìkò tí wọ́n ń jábọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti lágbàńlá ayé o láti mọ àwọn olórin takasùfé tí wọ́n ṣe dáadáa jù. Wọ́n ní Àṣàkẹ́ láti ìgbà tó ti gbórin rẹ̀ kan èyí tó kọ́kọ́ bóde lọ́dún 2022 èyí tó pè ní ọmọ ọpẹ́ o wọ́n ní láti ìgbà náà lórí yìí ti ń ṣe dáadáa lórí àwọn ìkànnì ìgbọ́ orin bíi YouTube, Boomplay, Spotify àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní lẹ́yìn Àṣàkẹ́ Ṣèyí Vibes òun náà ló tún ṣe dáadáa jù kó tó kan Davido nínú orin ọ̀hún bí wọ́n ṣe gbọ́ sí. Wọ́n ní lórí àárín ọdún 2023 orin Àṣàkẹ́ bí àwọn èèyàn ṣe gbọ́ sí òun ló jẹ́ bíi 654 million àwọn èèyàn tí wọ́n gbọ́ orin ọ̀hún ní ìgbà tí Ṣèyí Vibes tóun tó 533 láàrin ọdún 2023 lélẹ́yìí tó jẹ́ pé ti Davido ń tirẹ̀ òun náà lé ní bíi 312 million báyìí láwọn èèyàn tí wọ́n gbọ́ orin ọ̀hún tí wọ́n sì ní àwọn olórin yìí wọ́n ṣe dáadáa gan lọ́dún 2023. tó ẹ̀yin ará Yorùbá bọ̀ wọ́n ní pé ìpínlẹ̀ báyìí là láàbìlà tó bá ti ń kọjá rẹ̀ yóò máa di bàbá ṣé ò sí nǹkan. Ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ fún ti tòní títí di ìgbà míì tẹ́tù máa láǹfààní láti gbọ́ ìròyìn ọ̀tún nílé iṣẹ́ wa ìròyìn Feli-feli TV. Mo gbà ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òníran wa o. Omi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.